3 days to the death date, sweet Saturday, ìyá ẹ̀ pè mí pé ṣé àti Mohbad ń lò ó kí n wá kó wá sílé òun. Ṣé o mọ̀ pé wọ́n ti ra pick up fún mi ó dẹ̀ lè control mi. Ẹ sì ń bí. Mo ń gbọ́ yín. Ok, mo bá gbéra mò ń lọ. Ẹ jọ̀ọ́ o, gẹ́gẹ́ bí ọkọ ìyàwó, mò ń sọ fún ìyàwó mi pé jọ̀ọ́ o, màá jẹun tí bá débẹ̀ yẹn bí kí n pa mí o. Respond ìyá Mohbad ni pé ṣé ó jẹ́ láti kó wá jẹ bí tó bá mi kó lè gbé ní kápẹ́ lómi. Ọmọ yẹn ti gbọ́, Mohbad ti gbọ́, Mohbad ẹ̀ tí ń àárẹ̀ ìgbò ṣe máa jẹun. Mo wọlé báyìí, ó fún mi ní minerals ìwé ilé ìfì máa ń mu. Calm minerals pẹ̀lú àwọn tó tẹ̀lé mi ó dẹ̀ fún wọn ó ní dádì má sẹ́ǹsì ara yín o ẹ jọ̀ọ́ àwọn tó tẹ̀lé yín wáyé ẹ má fún wọn lówó màá bá yín fún wọn lówó ó dẹ̀ fún wọn ní 5,000 ó gbóúnjẹ fún wọn nígbà tí mo wá jẹun oúnjẹ ẹkú díẹ̀ kí n parí oúnjẹ yẹn ọmọ mi dẹ̀ lọ mú síbí àwa wá ju ẹja yẹn mọ́ mi lọ́wọ́ àwa jọ ń ṣí àjọ fẹ́ jẹ ó dẹ̀ gbé liam ó tún gbélé mi lọ́wọ́ ó wá gbé kámẹ́rà síwájú ayé àmì tó 10 times ó wá ṣe tó dájú má bínú ẹ gba 20,000 kẹfì epo sí mọ́tò yìí. Láì mọ̀ pé ikú ti dé. Pẹ̀lú bí ò ṣe fún mi lówó inú mi máa dùn sí torí pé ó fún mi níyì ó tún máa sọ fún mi pé dájú ẹ má yẹ kórúkọ bàjẹ́ èdè yẹn máa ń ha mí létí ẹ má yẹ kórúkọ bàjẹ́ orúkọ ọmọdé sọ pé kórúkọ má bàjẹ́ èmi ló yẹ kí n sọ pé má borúkọ ẹbí ìjẹ o. Bẹ́ẹ̀ ni.